bàbá wa ṣíbí mọ́ mi ilẹ̀ Yorùbá wọ́n mà tún ti kalẹ̀ sípínlẹ̀ Ògùn ìlú Adó-Odò ni wọ́n wà báyìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni. ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ kú alẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ọjọ́ ìsinmi. ó ti ń rí bá a ṣe ń fẹ́ kó rí bẹ́ẹ̀ ni. kí ni mo wí? mo ló ti ń jọ ohun tá a fẹ́ kó jọ, ibi tá a fẹ́ dé náà láti ń dé yìí. bàbá wa ta ló sọ pé àní bàbá èèpà àní bàbá Sífù Ìmáàmù ilẹ̀ Yorùbá èèpà àní bàbá wa ní í ṣe Sífù Ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá. bàbá ti mú gbogbo nǹkan tó wà lẹ́yìn wọn, wọ́n ti jù ú sẹ́yìn ní pé ní àsìkò Ramadan yìí opportunity ńlá ni káwọn fi kéde fún gbogbo ènìyàn pé tó Yorùbá nation dandan ni, pé ó tó gẹ́ alùbàtà ìdarin. ẹ gbọ́, ẹ wá wo fídíò, ẹ wá wo ibi tí bàbá tó ti ń pariwo fún gbogbo ènìyàn pé tó níbi Ramadan lecture. ẹ gbọ́, Ramadan lecture turn to Yorùbá nation rally. ẹ tí gbọ́, Ramadan lecture turn to the Yorùbá nation rally. Hey, breaking news ni wọn èyí yàtàrí ẹ. a ti sọ pé tó bá tó àsìkò àtiṣu fùrọ̀ di dandan kó là. irú àwọn bàbá yìí kí wọn ó dìde Sífù Ìmáàmù ilẹ̀ Yorùbá kí wọ́n sọ pé nígbà tí wọ́n ti fún àwọn èèyàn lóúnjẹ Ramadan tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn gẹ́gẹ́ bí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam, aṣíwájú ẹ̀dá bàbá Fatima, tí wọ́n fi ń yé gbogbo èèyàn pé ókè o, àǹfààní rèé léyìí tí wọn náà yẹ kó o lò. bẹ́ẹ̀ láti rá nǹkan tó kí Islamic nation là ń fẹ́ ní gbogbo ayé. èmi ọ̀gbọ́n bí tí wọ́n ti sọ pé léyìí Islamic nation rí. orúkọ kan ni wọ́n fún kọ́ńtìrì yẹn, ó wá lè jẹ́ Islamic Islam ni wọ́n ń sìn. tilẹ̀ Yorùbá ló yàtọ̀ tí wọ́n ń wá Islamic nation, orílẹ̀-èdè ìsìlámù. ẹ sì mọ̀ pé kò lè rọgbọ torí ìran èèyàn mẹ́ta ló wà ń bẹ̀, irú èèyàn mẹ́ta ló wà ń bẹ̀. ohun tá wọ́n ṣe lọ́jọ́ sí ní ya 2023 kọ́ ní rádaràda ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó dogun dọdẹ sí Nàìjíríà lọ́rùn báyìí kó tó di 2011 kọ́ tí wọ́n at the end of the day wọ́n ní ọmọ ìyá wa ni wọ́n. kéèyàn gbọ́bẹ léèyàn lọ́rùn kó sì máa pe Allah Akbar. ẹ gbọ́, ní gbogbo ìgbà yìí ká sọ pé ìjọba ti múra tí wọ́n ti fààyè gbàjọba, ẹ sọ pé tó gẹ́ ṣùgbọ́n ò rí bẹ́ẹ̀ rárá o. ọmọ ìyá wa ni wọ́n iná ẹ̀ lọ sún wa dà báyìí. ẹ wo ọmọ ẹlẹ́ran tí ń jẹgun, ọmọ aláṣọ tó ń wọ àkísà. wọ́n lé wa kúrò nílé àwọn baba ńlá wa bí tá a jogún. ọmọ Yorùbá ò tẹ́rú tó lè rìn tí ó rìn tó yan fanda láàrin ìpínlẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà. tá a bá lo Kogi àti gbolókàn Benin, tá a ro gbogbo ẹ̀ mọ́ tí ń lọ bíi 8, a lè rìn ká yan fanda mọ́. àwọn tó wà lu òyìnbó ò lè wálé. àmọye àwọn tó ń pè wá ẹ kú iṣẹ́ o, a fẹ́ wálé o. téèyàn bá ti gbélú òyìnbó tó bá ti wọ 80 years 75 to 80 tọ́yẹ ó dúró lọ́hùn ni ṣe bọ́yọ̀ kó padà alé wá máa sinmi fún iye ọdún yòówù tí ìbá kù, kó sì máa rìn kó máa yẹn láàrin ìlú kátẹ́gùn àlàáfíà ó tún fẹ́ sí i, kó má sí lábẹ́ òtútù. àsìkò òtútù láwà yìí o, nílùú tó jẹ́ pé gbogbo atmosphere gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún wa rẹ́gí ni. bó òrùn bá fẹ́ ràn rẹ́gí, bó tútù bá fẹ́ mú rẹ́gí, bó òru bá fẹ́ mú. yàtọ̀ síbi tó jẹ́ pé lákòókò òtútù àwọn kọ̀ọ̀kan tó bá lágídí tí wọ́n mọ̀ pé tó àwọn fọ ẹ̀mí àwọn lé Ọlọ́run lọ́wọ́ ni wọ́n ń wálé kó tútù má bàa gidi wọn mọ́lẹ̀ níbi tí wọ́n wà. ṣùgbọ́n wọn lè wálé mọ́.
àwọn tí ó ta ni wọ́n ń bọ̀ wá bá lé àwa tá a wà lé náà inú fo àyàfó ni àní ẹja á máa lọ ẹjẹ́ ń sáré gbé yín dé ẹ kọ́kọ́ wo fídíò bàbá tẹ́ ẹ bá ti wo fídíò bàbá tán mú padà bọ̀ ẹ wàrà tí bàbá yìí ṣe níbi tó ti lọ ṣe rálì lónìí tó ti lọ ṣe rálì nípa Ramadan tí wọ́n ti lọ give Ramadan lecture bí wọ́n ṣe tọ̀nù ẹ̀ di Yorùbá Nation rally tẹ́ fi mọ̀ wípé wọ́n bá mú kírú wọn ó dìde ó ti tó gẹ́ kò sẹ́ni méjì tí wọ́n sì gbà fún wọ́n gbà fọ́lọ́run ọba wọ́n nígbàgbọ́ nínú ẹ̀yin ọba tẹ́ ẹ bá dáa wọ́n nígbàgbọ́ nínú Professor Banji Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ pẹ̀lú gbogbo àwọn tí gbogbo ọmọ Yorùbá platform tó o bá wà tó o bá ṣe lọ ẹ wò ẹ sáré wo fídíò yìí mo ń padà bọ̀ òun rèé. bàbá wa ṣì fìmọ̀ mi ilẹ̀ Yorùbá wọ́n mà tún ti kalẹ̀ sípínlẹ̀ Ògùn ìlú Adó-Odò ni wọ́n wà báyìí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà ni Yorùbá Nation náà ni bàbá yìí ló ń bá káàkiri ọlọ́run bá kó bá aṣọ bàbá o ẹ bá gbàdúrà fún bàbá yìí kó má ṣubú ara kó má ṣubú ẹ̀mí kọ́lọ́run bá kó túbọ̀ máa gbé wọn dúró. bàbá tún ní àjàṣe ẹ̀pọ̀ náà 5 pé a tún pàdé ń bẹ̀. ọlọ́ọ̀bá lọ́nà mi bàbá yìí o. bàbá tí wọ́n parí Lagos State tí kò rábà lẹ́lọ́kù bí àgbáyé ní ọ̀pá ṣe é. Yorùbá Nation! Iṣẹ́ ti parí. Ẹ̀fọ́ kan balẹ̀. Ìwé ti dé ibi tẹ́ ẹ tó dé ní Amẹ́ríkà, Canada, Britain, gbogbo àwọn alágbára àgbáyé, àwọn NATO, wọ́n ti wọ́n pé ìwé ti dẹ́bọ̀ wọ́n pé àwa ń lọ sí wa o, àwa ń lọ sí kòkó tí wọ́n ní ojú orí ìwà orílẹ̀-èdè Lagos State ibẹ̀ la máa fi ṣe rábà náà tí gbogbo wọn ní ìdí rèé tí gbogbo wọn àgbọ̀dọ̀ tó bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo yóò mú ọjọ́ fún wa gbogbo wa la máa fi sẹ́ẹ̀dì rẹ̀ àti pé àfẹ́ ti báyìí ní agbára náà ànídàmú o ẹ̀ẹ́dàmí gbogbo ọ̀tá Yorùbá ó bẹ̀rẹ̀ sí padà kó nítorí ẹ̀sọ́ wọ̀nyí ẹ̀sọ́ pé Allahumma àwọn òkú ṣètò ọjà lú yàmà lákà àríkù kúlù máa rájà ní ìsúrì ìrẹ́kì malakaka yáìlú wàlìjínú malakaka tọ̀yísù wọ́bì ákì alámú kàràkẹ́fà alárọ̀kúta bí àṣẹ ábì bíìlì alámú yẹ̀járí ìdáhùn títẹ̀lìbìlì máa sálà àyẹ́yìn sẹ́rà àbábílà ìlú ìjára sí nísìtìrì májà aláwú àásùfú ẹ̀fẹ́ lọ́làbújá. ẹ ti rí ẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ lẹ́ẹ̀fi mọ̀ wípé ó ti kú òléré ó sì ti kú òláwàdà gbangba ti dẹkùn kedere ti bẹ̀ẹ́ wò
ó ti kọjá mo ń sọ fún yín mo ní odò Ògùn ó kọjá àfàjẹwẹ̀. bẹ́ẹ̀ ni òkú èsodò téèyàn bọ́ sí tí máa fàjẹ́ wà á irọ́ ni olúwẹ̀ ti lọ. ọ̀rìn àjò Yorùbá nation ó ti kọjá àwọn tẹ́nìkan sọ pé kíní kan a sì ní jà. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀ múra sọ pé ogun lẹ fẹ́ àwa ò jagun. bàbá wa bá jẹ́ Akíntóyè ti ní kò ń sọ̀rọ̀ ogun àwa ò jagun. gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin èèyàn wa nílé ẹ fọkànbalẹ̀ àjagun. ṣùgbọ́n ó bá ti tó àsìkò rálì bí bàbá yìí ṣe ń ṣe yìí àwọn kan náà ti pè mí wọ́n ti sọ pé àwọn ń ṣe báyìí ẹ máa ṣe ẹ má dàjọba láàmú ẹ má dàlúrú. èyí nìyẹn nìkan la lè fọwọ́ sí. ẹ má kojú ìjà síjọba kankan. ẹni tẹ́ ẹ bá sọ fún tó bá lóhun ò ṣe ẹ fílẹ̀ ẹ má bá jà. èyàn ti wá bá mi ní ẹ̀yin lẹ́yìn lọ àti lóyìnbó lòun ti wá òun ọ̀tẹ̀lé yín o kí lòun fẹ́ lọ ṣe mo là ní ìdí yín nígbà tí mo ti bá a sọ títí tí ọ̀gbọ́. kí ni àní ìdí tá a fi ní ìdí ẹ̀dẹ̀ rí olówó ni olówó làwọn ọmọ ẹ̀ ìyà tí ń jẹ àwa yìí kò jòun tó lè ó ní choice láti sọ pé wọn ò tẹ̀lé wa. ṣẹ́ni tó yẹ pé wọ́n bá lo 6 months ní Nàìjíríà ó ń lọ lo another 6 months nílùú òyìnbó ṣé ẹ lọ fẹ́ sọ pé ìmí àwọn dẹ̀ ni torí pé wọ́n á sọ pé ìyá wa support wa ní ìdí ẹ tó bá ti mọ̀ pé ò ní ìdí Yorùbá má wulẹ̀ bá wa jà. ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ wọn náà ẹ má bá wọn jà. tẹ́ ẹ bá sọ fún pé Yorùbá nation yìí nígbà tá a wí fún bàbá Ọ̀jájó ní tí wọ́n tètè accept nígbà tó rí bó ṣe rí fún wọn mọ̀ pé ní ìsín pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n bá wà òkè ni wọ́n gbà pé àáfàá ní jẹ́rájí. bẹ́ẹ̀ ni àpásọ̀ ní lo kọ́la. bẹ́ẹ̀ ni òye yín bó ṣe jẹ́ nìyẹn wọ́n gbà báyìí torí wọ́n ti rí pé olóṣèlú ni wọ́n ti pé ohun tí ojú wọn rí ẹ̀bẹ̀ àti àdúrà táwa yìí náà gbà kò ń ṣe pé a fi ń ṣe mo gbàdúrà fún bàbá ẹdẹ ìkórìtà kan mi bọ́ lójú mi ní ìrírí yàtọ̀ sórí Facebook but mo pity the children àtìyàwó ṣùgbọ́n lọ́wọ́ yọ ọ̀yá ẹ̀gbọ́n ní ẹjẹ́ àjọ pariwo sí gbogbo ẹgbọ́n nǹkan tí bàbá sọ iye àwa èèyàn tó yẹ ká jáde ká ṣe rálì iye àwa èèyàn tó yẹ ká bọ́ta ká pariwo káàkiri ní local government yín ní state tẹ́ wà kẹ́ bọ́ síta kẹ́ kéde ẹ̀ kí gbogbo ayé gbọ́ ẹ pariwo ẹ̀ síta tó bá ti tó àsìkò tó ti general àtọmọdé àtàgbà ká ṣe rálì kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ sá ti má dàlúrú ẹ má bà nǹkan ìjọba jẹ́ ọmọ ẹni bẹ bá rí ládùúgbò yìí tó bá jọ ọmọ ọ̀tá ni tó fẹ́ rọ rálì eléyè ẹ tètè fà á lọ́lọ́pàá lọ́wọ́ kó tó dógunlẹ̀. nǹkan tá a fẹ́ nìyẹn àfogun àfẹ́jà àádẹ́ gba ilẹ̀ wa àwọn ọmọ Ísírẹ́lì wọn ò bá Fáráò jagun Fáráò ló dìde ogun sí wọn ó sì parẹ́ ni bàbá wa náà tí ó wà á dìde ogun sí wa pé òun bá wa jà yóò parẹ́ ni ẹni mélòó ni Ísírẹ́lì bá jà kó tó délẹ̀ rírí gbogbo àwọn tó ń dìde ogun sí wọn náà ń kọjú ìjà sí kí wọn ó sì tó kọjú ìjà sí mi inú Ọlọ́run fúnra rẹ̀ ti dìde tó ló ti ṣèlérí pé kí wọn ó jáde wọn ti ṣetán ó sì ti ṣèlérí tiwa náà pé àkókò òmìnira wa tó ká máa lọ láyọ̀ àtàlàáfíà iṣẹ́ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá mi pín ẹjọ́ ká máa lọ lálàáfíà ká máa lọ nínú ìdùnnú ká máa lọ nínú àlàáfíà wa iná ẹ̀ ní fólúkúlùkùn kò sí ẹni tá a fẹ́ bá jà àbá ẹnikẹ́ni jà àbẹ́nikẹ́ni ta ẹ wo bàbá ẹ gbọ́ bí wọ́n ṣe tọ̀nù Ramadan lecture bó ṣe di wáàsí lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá àwọn tá a pè ní àgbà nìyẹn wọn ò sọ̀rọ̀ lòdì sẹ́nibọ́dì wọn ò sọ̀rọ̀ tó ní ìṣẹ̀ṣe wọn ò sọ̀rọ̀ sí kìrìsìtẹ́nì wọn ò sọ̀rọ̀ lòdì sí mùsùlùmí wọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ wáàsí tó fi lé wọn lọ́wọ́ abájọ táwọn àgbààgbà Yorùbá fi wò pé ìwọ gangan lólórí gbogbo àwọn ìṣífù máa mú tó wà nílẹ̀ Yorùbá
tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá sì fọwọ́ sí, tí ò sọba kan tí ò fọwọ́ sí. bẹ́ẹ̀ nìkan bá wá jáde tó bá kọ yín nìkan míì, ẹ jẹ́ tètè jẹ́ òye wípé ọkọ̀ ìgbàlà tó wà ńlẹ̀ yìí kẹ́yìn náà tètè darapọ̀ kó tó di pé yóò ṣe kíni, kó tó di pé yóò bó ti o. torí tó bá ti bó ti tó, wọ́n bá ń gbọ́ mo fọ Ọlọ́run sọ ẹ bàbá láyé, kókó ẹ̀ nìyẹn o. fúdìí èyí mo rọ gbogbo wa, ẹ bá mi pín ètò yìí. rálì ti bẹ̀rẹ̀ lábẹ́ ilé kálukú, òye gbogbo wa ti ṣí, ọkàn wa ti ṣí, ojú wa ti là, a ti rí i báyìí. a máa sọ fún ara wa, gbogbo kò sọmọdé kò ságbà tó wọ nílẹ̀ Yorùbá ní ìsìn tí wọn ò tí ì gbọ́ ń pa ẹ̀. orientation kan tí wọ́n kàn nílò ni pé ṣé tàwọn náà ò ní dàbí tàwọn ará bí, kò lè rí bẹ́ẹ̀. tí wọ́n tún kó wọn dà ságodi tán, tí wọ́n tún ti ń bára wọn jà pé wọ́n fún wọn lówó oúnjẹ, wọn ò fún wọn lówó oúnjẹ mọ́. kò lè rí bẹ́ẹ̀. orílẹ̀-èdè wa là ń jà fún, òfin sì fààyè gba freedom wa dandan ni àti gbà. ẹ bá mi pín ètò yìí, tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé bá mi subscribe sí channel yìí. ẹ ṣé mo dúpẹ́, á tún pàdé, ó dàbọ̀.